dé dídé tí mo dé mi ò ní kólókó mọ̀ ròpò mi ò ní kọ́ lọ́nà òun mọ̀ yẹnà ìdé tí mo dé mi ò ní kọ́ lọ́dọ̀ òun mọ̀ rodò ẹ sáà bá ń tẹsẹ̀ dúró kájọ relé ọlọ́jọ́ bí òní. ẹ bá mi ká lọ kólúfúnkẹ́ aya jọba fàyàjọ́ orí kádùn rẹ̀ tó kò olúfúnkẹ́ aya akọni níwájú adájọ́ ìyàwó barista olúwaṣẹ́gun àjọba gbogbo ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù karùn-ún ló sọ nípa ọjọ́ ìbí rẹ̀ Èkún was born on May 15 èrò òkun èrò ọ̀sà ẹ tẹsẹ̀ dúró ráńpẹ́ kájọba olúfúnkẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ó sọdún tó kọjá ó tún sọdún tọdún yìí láyọ̀ tọkọtọmọ orí kádùn tọdún yìí ò bọ nínú ìbànújẹ́ o gbogbo afẹ́nifẹ́re pátápátá ẹ jẹ́ kájọ dá músòmúsò olúfúnkẹ́ ayájọba màmá olúwa dára sí mi màmá olúwa dá mi lọ́lá màmá olúwa dùn sìn ọ̀rọ̀ rẹ tọ́pẹ́ ó jọpẹ́ lọ torí ọpẹ́ ní mú ní pẹ́ sáyé bó o bá wo ibi tó ti bẹ̀rẹ̀ àti ibi tó dé dúró káyà àfọpẹ́ kọba lókè lókàn oore olúwa láyé rẹ ó ga kò ṣeé ròyìn ju pé ká máa dúpẹ́ fẹ́lẹ́dùmarè oníbúọ rẹ abẹ́ẹ̀rí nǹkan ni ẹ wọ lọ́jọ́ bí òní abẹ́yín funfun bí ẹfun adáradélẹ̀ mọ́kù síbì kan ó dùn tán ó tún fi dúndùn wú ni ẹ wo gèlè ẹ wo pèlè ẹ wá sọ bó ṣe ṣe déédéé ara lọ́jọ́ bí òní aya rere lọ́ọ̀dì ọkọ eyín kún jowó oníwà tútù bí àdàbà ẹ̀rín gbẹ́mi níyì ẹlẹ́yinjú àánú ajígbọ́tọ̀kọ lolúfúnkẹ́ aya wọn ní kọ̀lé èkìtì jẹ́ńbọ́ délé bàbá rẹ ìwọ lọmọ ìrágbìjí olókè méjì takọtabo lórí àgbà ọ̀kan yìí lulẹ̀ òkú kan tẹ́nigbọ́lá ọmọ ajíbọ́dẹ ọ̀dúndún asòde ìlú dẹ̀rọ̀ tẹ́nigbọ́lá ọmọ olóbì kan wọ́wọ́ tiriwọ́ tẹ́nigbọ́lá ọmọ agúnyẹ́poro níwọ̀nyẹ mo sùlẹ̀ mo gbayì níjẹ̀ṣà ìgbà ọkọ́ ẹ̀tàlélẹ́gbèje àdá wọ́n dáríjọ wọ́n ń bókè sọ́tà òkè òjé òkè òmú òkè lórẹ́yìn àṣebi tẹ́nigbọ́lá ọmọ olókè méjì takọtabo lórí àgbà ọmọ ọwọ́ olóbì kan ọ̀wọ́wọ́ tiriwọ́ òṣèré olóbì kan ọ̀wọ̀wọ́ tiriwọ̀ èyí tó bá jẹ́ tẹni awọ̀ sápò ẹni èyí tí ò jẹ́ tẹni awọ̀ sínú igbó ẹranko burúkú àrò òmùsóúnjẹ ọmọ ẹlẹ́ni àtẹ ẹ̀ka ọmọ ẹlẹ́ni ẹwẹlẹ ìgbàràlẹ̀kẹ̀ làámúsorò níjẹ̀ṣà ìrágbìjí olókè méjì takọtabo lórí àgbà olúfúnkẹ́ ayájọba ọmọ òní kú mọ́ ọ lọ́wọ́ o ò ní pàdánù ọkọ àrídùnnú rẹ ò ní dìbànújẹ́ o ó sọdún ọdún yìí wàá sọ̀pọ̀ rẹ̀ láyé wàá sọ̀pọ̀ rẹ̀ láàyè ọkọ rẹ agbẹjọ́rò tó dáńtọ́ akọni níwájú adájọ́ barista olúwaṣẹ́gun àjọba ó ní kí n máa kí ọ olúwa dára sí mi olúwa dá mi lọ́lá olúwa dùn sí àwọn ọmọ rẹ wọ́n ní kí n máa kí ọ àwọn ọ̀rẹ́ rẹ ní máa kí ọ pé ó sọdún ọdún yìí o àṣèyí sàmọ́dún o àṣàmọ́dún sẹ́mi.